Ẹ̀kálẹ́ àkùsà látòrọ̀ ìròyìn àṣálẹ́ tó sì gbìyànjú láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé Gòkànbírúkọ ní ìròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti bu ẹnu àtẹ́ lu àwọn ìròyìn pé orílẹ̀-èdè Nàìjíríà wà lẹ́nu létí ìparun. Ó sọ pé orílẹ̀-èdè Nàìjíríà sì dúró ṣinṣin pẹ̀lú ìfaradà tí ó wà lójú òpó ìdàgbàsókè tó dájú. Alákòóso fún ìròyìn àti ìtanijí lóde Mohammed Idris ló ṣe ìdánilójú yìí níbi ìpàdé àpapọ̀ ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin irú ẹ̀ àti ìpàdé ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́rin irú ẹ̀ tí àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ ní ìlú Àbújá. Saliu Abdullahi ló jábọ̀ ìròyìn. Bí ìjíròrò láàrin àwọn ọ̀dọ́ lórí ìfaramọ́ àti ṣàgbékalẹ̀ káàkiri àgbáyé nípa èyí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí gba àyè pàtàkì nínú ìjíròrò tó dá lórí ìdàgbàsókè àti àǹfààní ọjọ́ iwájú. Ibrahim Dan Hamidu ló wà níbi ìpàdé náà tó wáyé ní Àbújá níbi tí wọ́n ti jíròrò lórí ìkópa àwọn ọ̀dọ́ ní ìtẹ̀síwájú orílẹ̀-èdè. Bí àwùjọ ṣe ń tẹ̀síwájú ní ìdàgbàsókè tí ìpinnu lílo ilẹ̀ sísàmúlò àwọn oríṣiríṣi ohun èlò àti ìdàgbàsókè tó yẹ láti dáàbòbò àyíká gbọ́dọ̀ dá lórí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ilẹ̀, ẹ̀kọ́ nípa ilẹ̀ àti lílo àwọn irinṣẹ́ tó yẹ láti kọ́ ìgbáyé gbádùn, dídáàbòbò ìlera ènìyàn àti ìdàgbàsókè tó péye bá àsìkò yìí àti ọjọ́ iwájú. Ọ̀jọ̀gbọ́n Olúwakẹ́mi Abọ́sẹ̀dé Oyèbánjọ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ilẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga tí a sọ lórúkọ Tai Solarin ní Ìjàgùn, ìpínlẹ̀ Ògùn ló sọ̀rọ̀ yìí nígbà ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkànlélógún ilé ẹ̀kọ́ náà. Ọ̀jọ̀gbọ́n Oyèbánjọ sọ pé àwọn iṣẹ́ ìgbáyégbádùn tó ń dẹrùn kọlẹ̀ ní orílẹ̀ Nàìjíríà jẹ́ àbájáde àìlò ẹ̀kọ́ nípa ilẹ̀ àti ìmọ̀ sáyẹ́ǹsì nínú ìlànà àti ìṣe rẹ̀. Ó tún sọ pé ó ṣeéṣe kí ilẹ̀ rírí wáyé ní agbègbè Ìjẹ̀bú Òde ní ọdún 2028. Anthony Gardner jábọ̀ ròyìn ẹgbẹ́kùnrin ròyìn náà láti ẹnu Olúwatósìn Quadri. Àfihàn ìwádìí ìjìnlẹ̀ àti ìdánilójú ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Olúwakẹ́mi Abọ́sẹ̀dé Oyèbánjọ ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógójì nínú ìtàn ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tí a sọ lórúkọ Tai Solarin tí ó wà ní Ìjàgùn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ náà láti inú sẹ́dímẹ́ǹtì sí ilẹ̀ gíga, ṣíṣe àfihàn àwọn àǹfààní àti ewu tó rọ̀ mọ́ ilẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ náà pe àkíyèsí àwọn ènìyàn sí ohun tí ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ ilẹ̀ ṣe àfihàn nínú iṣẹ́ ìwádìí ẹ̀, tí ó sì sọ pé dídá ẹnu kọlẹ̀ tí àwọn ohun amáyédẹrùn dẹnu kọlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn ọ̀nà àti ilé jẹ́ àbájáde àìlò ìmọ̀ nípa ilẹ̀ lásìkò tí wọ́n bá ń ṣe ètò rẹ̀ àbí tí wọ́n bá ń kọ́ lọ́wọ́. Àwọn agbaṣẹ́ṣe tó kójú owó tó kójú òṣùwọ̀n ló yẹ kó máa gbéṣẹ́ fún tó máa ṣe tó yẹ pé kì í ṣe pé within 6 months everything ti collapse. Ó yẹ ká ìjọba kan mójútó àárín yẹn. Ọ̀jọ̀gbọ́n Oyèbánjọ tún ṣe àfihàn pé ìwádìí fi hàn pé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì àti ilẹ̀ mímì ṣeé ṣe kó wáyé ní Ìjẹ̀bú Òde àti agbègbè rẹ̀ ní ọdún 2028. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ náà, Adílé Gíwá ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Adékúnlé Adéògùn àti díẹ̀ lára àwọn tó kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ náà sọ pé ó ṣe àfihàn agbára iṣẹ́ ìwádìí ilé ẹ̀kọ́ gíga náà àti ipa tí ilé ẹ̀kọ́ náà kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè náà nípa pínpín ìmọ̀. Mo fẹ́ nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtẹ́tísílẹ̀ wa wọ́n ti rí nǹkan kan tàbí òmíràn dìmú nínú ẹ̀kọ́ tòní. Iṣẹ́ mi pé bá a ṣe máa ń gbòòrò kíkọ́ òjò padà máa mọ̀ pé òjò yìí ó ṣeé ṣe kó rọ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn ẹ̀rọ tí wọ́n ti fi gbòòrò kíkọ̀ wípé ó ṣeé ṣe kílẹ̀ lanu ní àkókò báyìí. Àádọ́ wa fún àwọn èèyàn ní ìmọ̀ràn pé àwọn ibi tí wọ́n ti rò pé àwọn kìíní máa ṣẹlẹ̀ kan kó àwọn èèyàn kúrò ń bẹ̀ kẹ́mi má ṣòfò. Gbogbo nǹkan tí inaugural lecturer sọ fún wa a rí i pé tí ìjọba àti gbogbo àwa náà tí àwa gbọ́ inaugural lecturer yìí tàbá lè mú lò ó máa ṣe wá láǹfààní. Ẹ wo irú ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn títì tí à ń ṣe. A rí i pé èyí tí ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá ní Lagos Ìbàdàn a rí i pé ó wà pa nítorí pé wọ́n ń lo materials tó dáa, wọ́n dẹ̀ mọ texture ilẹ̀, wọ́n mọ what and what should be used. Ọ̀mí ní pé kí ìjọba kó wo iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n gbé ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe kì í ṣe tí wọ́n nìkan àti àwọn ẹlòmíì tí wọ́n wà within the academic community àwọn á wúlò fún wọn ní àwùjọ wa àádẹ́lẹ̀ wọ́n máa rí irú ẹ̀ because tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ á jẹ́ ìwúrí fún àwọn tó ń bọ̀ láti
fi tọkàntọkàn ṣiṣẹ́ yẹn. ìgbàgbọ́ wà pé tí àwọn ìjọba bá yára àti fi ojútùú sí àwọn ohun tí wọ́n dá àbá fún tí wọ́n sì mú lò yóò ṣe àǹfààní láti dínà ìṣòro lọ́jọ́ iwájú. ìtọpinpin àti ìmúṣẹ àwọn àfojúsùn ààrẹ àti iṣẹ́ àwọn alákòóso ni yóò jẹ́ kíkún pẹ̀lú gbogbo ohun tí ó yẹ láti ṣe àṣeyọrí. èyí ni ìránṣẹ́ tí olùdarí gbogbo tiléeṣẹ́ ìmúmáwòrán orílẹ̀-èdè Nàìjíríà NTA Saliu Abdulhamid Dembos fi ránṣẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ oníròyìn àti àwọn ọmọ ẹgbẹ́ ìtọ́nisọ́nà ní orílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé ìkọ́ni àti ìrànlọ́wọ́ tààrà tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ọdún 2026 tí wọ́n ṣàgbékalẹ̀ fún ẹgbẹ́ àwọn oníròyìn àti ẹgbẹ́ àwọn onítọ́sọ́nà orílẹ̀-èdè lórí ìmúṣẹ àti àfojúsùn ààrẹ àti iṣẹ́ àwọn alákòóso. Aman Jabani ló jábọ̀ ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kò ní ìròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.